ẹ kú dédé wòyí ẹ̀yin olólùfẹ́ Olúyinká TNT, ẹ kú bójú ọjọ́ ṣe rí, ṣé dáadáa ni mo bá yín. Mo kàn fẹ́ àwọn kan fi kankan tó mi létí, ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run. Ẹ̀yin obìnrin, mo mọ̀ pé nǹkan yìí ẹ kì í fẹ́ gbọ́. Èmi ò ní kọ́kùnrin yànlè torí pé mi ò ń ṣèyà anybody. Mi lè ní kọ́kùnrin yànlè, mi lè ní kọ́kùnrin má yànlè. Àmọ́ èmi ò lè bá yín ṣépè fálè, mọ reason. Ó yẹ ká dúpẹ́ lọ́wọ́ àwọn àlè kan, nítorí wípé àlè tí àwọn ọkùnrin yìí yàn ń tà ń gbà mí òun náà fi ń de-escalate situation. Àlè tí àwọn ọkùnrin yìí tán yàn níta ń gbà mí òun ni wọ́n fi ń release stress wọn. Ẹ̀yin obìnrin tó bá ọ̀pọ̀lọpọ̀ yín tó bá jẹ́ pé ẹ mọ nǹkan tí àlè yíyàn ọkọ yín gan ṣe fún yín ni ó yẹ kẹ́ máa gbégbá ọpẹ́ ni. Ọkọ mi ò bá ti pa obìnrin mi ìdànù tí ò bá jẹ́ wípé bóyá ó nálè níta. Ọkùnrin mi gan kò bá ti kúkú òjijì ní àtàrí stress, ní àtàrí torture tí obìnrin ń fún, tí ò bá jẹ́ wípé ó ní àlè síta. Àìmọye ìgbà míì tí ọkùnrin inú máa bí ọkùnrin báyìí á dàbí ni pé kó pa obìnrin dànù, ṣùgbọ́n tó bá bọ́ síta tí àlè tó lọ bá lè tí yẹn fọwọ́ pa lọ́rùn pa níkùn tó jáde dami ara lẹ́ẹ̀kan, ara ẹ̀ á wálẹ̀ nígbà tó bá máa fi wọlé á ti gbàgbé gbogbo bí inú ṣe ń bí òun. Nígbà míì àwọn àlè yìí àwọn ọkùnrin máa fi ń de-escalate situation, máa fi ń de-escalate ara wọn ni. Àlè ló gbé ẹ̀mí ọkùnrin míì ró. Inú ilé gan ó ń gbóná ìnira ni fún nínú ilé, ṣùgbọ́n inú àlè ló máa ń mú inú ẹ̀ dùn. Àlè ló máa ń dá ayọ̀ padà sí ara ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin. Ẹ̀yin obìnrin, ọ̀pọ̀lọpọ̀ obìnrin míì, ọkùnrin míì àti pàdánù, ọkùnrin míì àti fìbínú ṣe léṣe dànù. Bẹ́ẹ̀ nítorí àlè tí wọ́n máa ń lọ bá tó máa ń neutralize stress lára wọn, tó máa ń de-escalate situation, tó máa ń gbé tension kúrò lára wọn, tó máa fi ń release tension wọn. Òun ló ń save ẹ̀mí ẹlòmíì nínú ilé. Nítorí ẹ̀ mo jẹ́ èmi ò encourage àlè. Mi ì dẹ̀ encourage kọkùnrin yànlè, mi ì dẹ̀ kí ń ṣèyẹ anybody. Ọkùnrin tó bá máa yànlè á yànlè, ọkùnrin tí ò bá ní yànlè kò ní yànlè. Ṣùgbọ́n ẹ jẹ́ ká máa kíra fáwọn àlè gan nígbà míì, torí pé àlè gan nígbà míì òun ni ò jẹ́ kọkùnrin obìnrin míì ti kúkú òjijì. Àlè tí ọkùnrin yàn gbà míì òun ni ò jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ obìnrin ti di opó. I'm telling you. Nítorí bí kò sí bọ́kùnrin ṣe báàdì tó, kò sóbìnrin tó gbàdúrà pé kò ń jópọ̀ ọ̀sán gangan. Àlè táwọn tẹ́ ń bínú lé lórí òun ni ò jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ obìnrin ti di opó. Nítorí nígbà tí inú ilé bá gbóná, nígbà tí stress, ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ìmíì ni ọkọ ò lè bá ìyàwó sọ tó jẹ́ pé àlè ló máa lọ bá sọ. Ọ̀pọ̀lọpọ̀ ìṣòro, ìbànújẹ́ ni ọkùnrin míì kárì tó jẹ́ wípé kò ń ṣe pé kò lè bá ìyàwó ẹ̀ sọ, á ti fi irú ẹ̀ lọ ìyàwó ẹ̀, á ti rí pé ìyàwó yóò ní wisdom tó lè fi gbé de-escalate situation. Ìyàwó yóò ní wisdom tó lè fi gbé wàhálà yìí kúrò lára ẹ̀. Á lọ gbé fún àlè, á lọ sọ fún àlè ń ta. Àlè á dẹ̀ mú gbogbo stress yẹn á gbé kúrò lára ẹ̀. Kò ń ṣe gbogbo ìgbà ní dídó. Àlè á mọ bó ṣe máa sọ̀rọ̀ tó ṣe máa gbé kinní yẹn kúrò lára ẹ̀, tó fi jẹ́ pé tí ọkùnrin yẹn bá padà wálé, ìwọ obìnrin náà lè wà á lè rí ojú rere àti ojú rere lára ọkùnrin yẹn. Ó ní mo ṣe ní nígbà míì tẹ́ bá ń ṣépè fálé ẹ̀yin obìnrin, ẹ̀ ń ba yí ara yín jẹ́ nítorí àlè yẹn gangan ó ní support system ọ̀pọ̀lọpọ̀ ìyàwó, ẹ̀yin ìyàwó tẹ́ wà nílé. Àlè yẹn gan ó ní ò jẹ́ kẹ́mi ọ̀pọ̀lọpọ̀ yín ti jábọ́ nínú ilé. Àlè yẹn gan ni ò jẹ́ kẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ yín ti di opó. So nígbà míì èèyàn lè máa sọ̀kò sí ọjà kó máa bara alé ẹ̀. Èèyàn lè máa gbé nínú, èèyàn tó bá ń gbé nínú glass house kò gbúdọ̀ máa throw stone. Torí tẹ́ bá lè ń ṣépè fún àlè nígbà míì, ẹ ṣépè fún support system yín ni. Honestly. Torí stress ti bá yí ọkùnrin míì jẹ́ tó yẹ pé kò ń ṣe ẹjọ́ ọ̀pọ̀lọpọ̀ obìnrin míì. Wọn ò ní aim, wọn ò ní wisdom tó lè fi gbé wàhálà kúrò lára ọkùnrin ni. Àlè ní support system. Àlè ló máa ń de-escalate. Tí àwọn ọkùnrin míì bá ní episode, àlè ló máa ń down tension wọn. Àlè ló máa ń gbé tension kúrò lára wọn. Àlè náà fi ń release stress wọn. Àlè ni ò jẹ́ kọ́bìnrin, ọ̀pọ̀lọpọ̀ obìnrin míì ti di opó ọ̀sán gangan torí ọkùnrin míì àti kúkú òjijì tí ò bá yàn lè ń ta. Torí problem tó ní tí ò bá réyàn share pẹ̀lú, tó jẹ́ pé problem tóbìnrin gan nínú ilé ó triple problem tọkùnrin ní. Ṣé báwo lẹ ṣe fẹ́ share láàrin ara yín láìsí àlè tẹ́ ń sọ yìí? Ẹ yé máa ṣépè fún wọn ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà o, kó má jẹ́ pé ara yín lẹ ń ṣépè fún o. Ẹ wo ọ̀rọ̀ okó tá ń sọ yìí.
tí mo sọ lè ṣe rí nǹkan tó ń control functionality erection inú ọpọlọ ló wà, hypothalamus àti frontal lobe. Inú ọpọlọ ni nǹkan tó ń control erection ọkùnrin wà. Tí bá àwọn signal tẹ́ máa fún tó máa fi pump ẹ̀jẹ̀ lọ sínú okó tó máa le, ṣé ẹ̀mí ẹ̀yin obìnrin inú ilé ṣé ẹ̀mí yín gbé ní gbogbo ìgbà? Tí okó ọkùnrin ò bá kí ń le periodically, tí ò bá kí ń le lóòrèkóòrè, tí okó ọkùnrin ò bá ń le lóòrèkóòrè, okó á padà shrink, kò ní ṣiṣẹ́ mọ́. Tó bá shrink á reduce between 2 or 4 to 4 inches. Okó á reduce tí ò bá kí ń le nígbà lóòrèkóòrè, tí ẹ̀jẹ̀ ò bá kí ń rọ sí. Ṣé gbogbo ìgbà náà máa dóyin ni? Wọn ò lè máa dóyin gbogbo ìgbà. Ẹ̀yin dẹ̀kẹ̀rẹ́ tẹ́ bá ń gbàwẹ̀ lè mú okó dẹ̀ láti lè máa le lóòrèkóòrè. Àlè yìí náà ló máa lè mú okó bí ọkùnrin ṣe fẹ́. Àlè ló lè mú okó bọ́kùnrin ṣe fẹ́, débi wípé okó yẹn kò ní ọkùnrin ò ní lose ẹ̀, á lè fi padà wá dóyin nínú ilé. Okó yẹn kò ní kéré débi pé máa ní kò kọsàlẹ̀ òbó yín dáadáa. Àlè ló lè bọ́kọ yín mú okó lóòrèkóòrè, nítorí wípé okó láti máa le lóòrèkóòrè, kò dẹ̀ lè máa dóbò lóòrèkóòrè. So lára nǹkan tó lè máa mú okó le lóòrèkóòrè ni pé kí wọ́n wà lọ́dọ̀ àlè kó bá wọn gbẹjọ́, kó bá wọn fà dáadáa, kó dúró dáadáa. Otherwise tí kò bá réyàn fà dáadáa, tó ń réyàn mú lóòrèkóòrè, á máa shrink, á dẹ̀ máa reduce in size. Ó ní mo ṣe máa ń sọ wípé nígbà míì oore ipa I'm not encouraging pé kọkùnrin fẹ́ ṣe o, mi dẹ̀ stop ọkùnrin kó má ṣe. Mo kàn sọ fẹ́yìn obìnrin tẹ́ máa ń gbá lè ṣe pèpè. Ọ̀pọ̀lọpọ̀ obìnrin ni ò bá ti di Opo Osan Gangan. Ó tọ́ lèmi máa sọ. Ọlọ́run ọba. Ẹ béèrè lọ́wọ́ àwọn ọkùnrin. Mo mọ̀ pé tí bá post kíní àwọn ọkùnrin wọ́n máa comment. Ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin ni ò bá ti kúkú òjijì tí wọ́n bá ní àlè, tí wọ́n bá ní means of escalating their problems or situation. Ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin láti ní blood pressure, ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin láti ní hypertension, láti ní hypotension, láti ní oríṣiríṣi. Ọ̀pọ̀lọpọ̀ àti wà psychotic débi wípé wọ́n máa lo ògùn yẹn dẹ̀ ti cause physical health conditions sí wọn lára, àti affect physical health wọn. Tí wọ́n bá ní, tí àlè tẹ́ ọ̀pọ̀lọpọ̀ yín máa ń ṣépè fún Yorùbá wà ńbẹ̀ láti máa escalate the situation, láti máa neutralize the stress, láti máa neutralize the situation fún wọn nígbà. Mi ò sọ pé ní gbogbo ìgbà. Àwọn obìnrin kan wà tí wọ́n dúró déédéé. Bá wọn kan wà tọ́lọ́hun fún wọn ní ọpọlọ láti de-escalate situation tí ọkọ wọn bá ní. Tó jẹ́ wípé tí ọkọ wọn ò bá sọ fún bí irú àlè, ọkàn ọkọ ò lè balẹ̀. Àwọn go ò ní ọpọlọ àti àwọn obìnrin kan wà tẹ́ pé wọ́n dá fún ìyàwó ilé, bẹ́ẹ̀ wọn ò lè báyàn kó jọ. Wọn ò lè think outside the box. Àlè ló máa ń fi ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkùnrin míì mọ ọ̀nà. So ẹ̀yin obìnrin tẹ́ máa ń ṣépè, tẹ́ máa ń sọ pé bú mi mò ń encourage àlè. Wo ọ̀pọ̀lọpọ̀ obìnrin ni ò bá ti kú tọkọ wọn ò bá yànlè. Torí ọkùnrin mi á bínú lu ìyàwó ẹ̀ pa. Ọkùnrin mi á bínú ṣoríṣiríṣi, á ti ṣètò ojú àwálẹ̀. Ọkùnrin mi á ní mental problem. Téèyàn bá dẹ̀ ní mental problem, tó bá ṣe nǹkan kan fún ìyàwó ńgbà míì, wọ́n kàn lè section ẹ̀, wọ́n lè má ṣe nǹkan kan. So nígbà míì ó better kẹjẹ́ kí wọ́n, tí àwọn ọkùnrin bá fẹ́ bọ́ta, tó bá ní means of escalating situation wọn, pàápàá yìí tó bá wà stressed, ẹ fi wọ́n sílẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ obìnrin ni ò bá ti di opó. Ọkùnrin míì á kàn ní hypertension, á kàn ṣubú gbi, á dẹ̀ kú. Tí ò bá ní means tó fi ń de-escalate, tí àwọn àlè tẹ́ ń sọ yìí. Nígbà tẹ́yin bá fi tilẹ̀kùn mọ́ òbò tiyín, tí àwọn ò bá ṣílẹ̀kùn kọ́kọ́rọ́ òbò wọn lẹ̀ nígbà tí ó bá ba ọkọ yín délẹ̀, ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin míì á ti ní problem pẹ̀lẹ́ pọ̀n. Ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin á ti ní àrùn látàrí pé mi ò dóko. Tí ò bá sí àwọn àlè yìí alternative òbò fún àwọn ọkùnrin yìí, òbò gan á ti fa ìjà tẹ́ pé ọkùnrin míì á ti ṣe ìyàwó ẹ̀ léṣe nítorí pé kò fún lóbòdò. But nítorí ńgbà míì wọ́n kàn wò yín, ẹ bá ní ẹ̀ṣin wọ́n wò yín wọ́n á lọ because wọ́n mọ̀ pé àwọn oníbòmí táwọn máa ti de-escalate ara wọn, táwọn ti máa release tension ara wọn, release stress ara wọn. So ẹ má máa sọ pé èmi ò ń ṣe ìyá anybody, bẹ́ẹ̀ mo mọ̀ wípé ẹ máa kíra fún àlè lẹ́ǹkankan. Ẹ má máa ṣépè fún wọn o, torí nígbà míì wọ́n lè máa jẹ́ support system tiyín tí wọ́n protect ẹ̀mí tiyín náà.
tí wọ́n báwo náà ṣe ń protect ẹ̀mí tí wọ́n lè má ṣe jẹ́ kẹ́ ṣopó ọ̀sán gangan àbí kọ́kọ́ fìbínú ṣe nǹkan tí ò yẹ kó ṣe nígbà tó bá rojú wọn lẹ̀ tó fún wọn lóbòdó nígbà tẹ́yìn bá refuse nígbà tó bá ní problem tó ń rí ibi lọ tó fọwọ́ pa wọ́n lórí tó bá wọn sọ̀rọ̀ nígbà tẹ́yìn bá bímọ tẹ́ ń tọ́mọ lọ́wọ́ bóyá tẹ́ ń ṣẹ̀jẹ̀ ń di tó bá wọn délẹ̀ tán dẹ̀ fẹ́ dami ara ó yẹ kẹ́ máa kí wọn ni wọ́n help yín ni àwọn àlè yẹn help yín ni ọ̀pọ̀lọpọ̀ wọn bẹ́ẹ̀ lẹ́jà yẹn ni wọ́n help yín ni o ẹ má máa ṣépè fún wọn o torí ọ̀pọ̀lọpọ̀ obìnrin ni ò bá ti dopó o tí ò bá sáwọn àlè yìí o ọ̀pọ̀lọpọ̀ obìnrin ni ò bá ti ya wèrè o ọ̀pọ̀lọpọ̀ obìnrin ni ò bá ti fi ní ọkùnrin wọn ò bá ti yí lórí o ọ̀pọ̀lọpọ̀ ni ò bá ti lùzì okó ẹ o tèmi ni mo sọ o ẹ má gbàgbé ilẹ̀ Danabix ó sì ń ta wàràwàrà ẹ má gbàgbé nọ́mbà láti pè wọ́n ní +234 904 779 7352 +234 904 779 7352 wọ́n ń ṣe promo lọ́wọ́ ẹ má gbàgbé tó bá fẹ́ ra bèbí àti top up lọ́wọ́ Yomi +234 909 1200467 +234 909 1200467 ẹ má gbàgbé ètò tá a máa ṣe ní ọjọ́ Saturday àwọn obìnrin 5 tán ti wà nílé ọkọ á pè àwọn ọkùnrin 5 àwọn náà tó ń nálè wọn á pè èmi náà ni Olúyinká Aláràgbà yìí dá mi ní sọ fún yín ṣùgbọ́n tẹ́ bá ti pè ẹ get account detail yín àti phone number yín ready torí mo máa fún yín price bọ́ ẹ má parọ́ o mi ní sọ nǹkan tí máa béèrè lọ́wọ́ yín fún yín àṣẹ ẹ má gbàgbé o òbò tọkùnrin bá lóun gbádùn òbò kí ló mì tóbìnrin bá lóun gbádùn okó kí ló mì òun la máa ṣe lọ́la ire o ó dàbọ̀.